Hello everyone, welcome to Toyeen Talks. Ejekajo enjoy. But for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ṣé mọ́mì ẹ̀ ni? Ṣọ́wọ́ ẹ̀ ni Wi-Fi wa? Súnmọ́ bí báyìí. Má jìnnà sí mi torí Wi-Fi ẹ̀ so mo fẹ́ lo live lórí eléyìí ni. Kí ni ìyẹn ṣé kìí ṣe ìjọ? Scorpion. Ìjọwọ́ ti tó. Yéé, ìjọba mi. Bọ́lú sọ lélẹ́yìí. Bọ́lú sọ lélẹ́yìí. Ìdòwú dúró. Ìdòwú. Bọ́lú sọ lélẹ́yìí ẹjọ́. Today in the family of Kire, finally, we brought our daughter, Omowa, Aji Omowa, Aji Omomi, Aji Omowa, Aji Meleyi, Ìjọwọ́ ti tó, wá sí mi. Òkú ọlọ́mọ kan kìdẹ̀ kí n sùn, nítorí ọmọ kó máa jà. Gbogbo ẹbí ara ọ̀rẹ́ ẹ̀jẹ̀ tí dúró ti ẹbí Ọlábàmídé Ọláyínká ìjọ àti mi lẹ́lẹ̀ yìí àti tó Ìdòwú àti mi Ṣẹ́gun àti mi lẹ́lẹ̀ Bàbá Ṣẹ́gun ọkùnrin Ṣẹ́gun ẹ dákun ọlọ́jọ́ kí n bírèkì ọmọ mi àti mi lẹ́lẹ̀ yìí àti mi lẹ́lẹ̀ yìí ẹ dákun àti mi lẹ́lẹ̀ yìí ẹ dákun. The final Folusho with the lady here. Ṣẹ́gun, the senior brother. This is Ṣẹ́gun Ọláyínká, the senior brother. And this is Ìdòwú, the same mother and the same father. This is Ṣẹ́gun, the first son. Ṣẹ́gun is enough. It's a pity that this has happened. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, alápàdúpẹ́ lọ́wọ́ Ọba. Ẹ jọ̀ọ́, mo mọ̀ pé it's ìbànújẹ́ ọkàn ní gbogbo àjọ wa. Alápàdúpẹ́ lọ́wọ́ Ọba. Ẹ jọ̀ọ́, mo rọ̀ ẹbí yìí pé kó jọ̀ọ́
ká gbà fọ́lọ́run àmọ́ a mọ̀ wípé ẹnikẹ́ni tá a bá bí nínú obìnrin tàbí tá a fi ọ̀bẹ gbẹ̀bí ẹ̀ tó lọ́wọ́ nínú ẹ̀ láìpẹ́ láì jẹ́ Folúṣọ́ máa dábìrà òkú ọlọ́mọ kan kì í sùn nítorí mo ṣe ń ro ẹbí kò wù mí o pé ká gbé Folúṣọ́ wá níbi tá a gbé sí lọ́jọ́ tòní yìí ṣùgbọ́n à ń jàjà takuntakun lọ́wọ́lọ́wọ́ kí ẹlẹ́dàá ẹ̀ kó dẹ̀ pẹ̀lú wa ká jà lájà yìí ikú tó pa Folúṣọ́ gbogbo wa la máa mọ̀ bó ṣe lọ gbogbo wa la máa mọ̀ ìjọba Nigerian Police Force wọ́n ti bá wa dá sí i gbogbo Nàìjíríà pátápátá wọ́n ti bá wa dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ sọ ìyẹn bí Folúṣọ́ ẹ gbà wípé kò kúkú ìyà ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ẹ̀ àti bẹ̀rẹ̀ sí ń gbé ìgbésẹ̀ náà Ọlọ́run á dẹ̀ fún wa ṣe mo rò ẹbí mo rò ará mo rò ọ̀rẹ́ ìlú yìí àti ìdílé yìí pé ẹ jẹ́ ká fi fọ́lọ́run Ọlọ́run ló lè gbèjà ẹ̀dá òun ló yé mi ò ẹ́fà mọ̀ pé máa padà wá sílùú yìí pẹ̀lú bẹ́ẹ̀ ni. Ọlọ́run tètè gbìjà rẹ̀ ní o. Ọlọ́run tètè gbìjà Folúṣọ́ ní o. Folúṣọ́ gbọ́dọ̀ lọ báyìí o. Ọlọ́run tètè gbìjà Folúṣọ́ ní o. Ọlọ́run tètè bójú wọlé kó gbìjà Folúṣọ́ ní o. Gbogbo omi Folúṣọ́ bá ti wá kó tètè wọlé ní o. Kó tètè wọlé ẹni Folúṣọ́ ní o. Má sùn lọ́rùn. Ọ̀nà má sì gbé. Àwọn tó fẹ́ gbàdúrà fún àwọn tó gbàdúrà fún ya tó gbàdúrà fún kàtẹ́ kó lọ sí mi ẹjọ́ àwọn tó fẹ́ gbàdúrà fún ọlọ́pàá wa ṣé ọlọ́pàá tó fẹ́ gbàdúrà fún wa pásítọ̀ tó gbàdúrà fún dà ok. Ó dùn wá. Bábọ̀. Ó dùn wá ṣùgbọ́n ó yé Ọlọ́run. Gbogbo ìrìnàjò tẹ́ẹ̀dá orin kankan ní máa ń ṣe sábà díẹ̀ lọ́wọ́. Bí Ọlọ́run ṣe wá jẹ́ kí ìrìnàjò arábìnrin Folúṣọ́ Ọlábánìjí ìlú báyìí ó ti yé Ọlọ́run. Ohun tó bèmí nínú jẹ́ lọ́pọ̀ nítorí mi ò mọ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n torí pé mo wà ní ìpéjọpọ̀ aṣími lójú. A gbàdúrà lórúkọ Jésù. Ọlọ́run tó ní ìpínlẹ̀ ayé àti ọ̀run lẹ́yìn pé ojú ọjọ́ gan yí padà. Àwọn kankan kan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àṣẹ kan jáde báyìí. Gbogbo ibi tí arábìnrin yìí sùn, gbogbo àṣìṣe rẹ̀ Ọlọ́run ó yá palẹ̀ rẹ̀ mọ́. Gbogbo ohun tó lè mú mọ́ ilé ológun ṣe. Gbogbo ohun tó lè mú jẹ́ kí àánú Ọlọ́run ó ṣe lórí àwọn èèyàn rẹ̀ tó fi sílẹ̀. Gbogbo ohun tó lè ṣe rẹ̀ tó jẹ́ pé kí ó mọ̀ ibi dé sí níbi tó lọ lórúkọ Jésù Ọlọ́run yá palẹ̀ rẹ̀. Ẹ̀yin ẹ̀gbọ́n irú eléyìí kò ní yàdọ̀ yín. Ẹ̀yin àbúrò àfúfà kò ní ya ilé yín. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣàmì yìí lórúkọ Jésù ìṣẹ̀lẹ̀ burúkú abàmì bá kò ní ṣẹlẹ̀ ṣe ṣùgbọ́n gbọ́ mo wí bí aláṣẹ wòlíì àdàbí tí n bá ti mú nǹkan mi mọ́ dún lórí àpáta Jésù Kristi ilẹ̀ mìíràn ìyànrìn lẹ́yìn nǹkan wọ̀nyí sì wo sí kíyèsí atẹ́ ìtẹ́kan ní ọ̀run ohun kìíní tó ń bá mi sọ ó ní pé gòkè wá níyìn èmi ò fi ohun tí ó wù lẹ́yìn ọ̀la hàn ọ́ lójú kan náà mo wà nínú ẹ̀mí mo wá wí tasẹ́tasẹ́ gbogbo ẹni tó rán ọ níbi tó fẹ́ lọ ọ̀run ọ̀ palẹ̀ tì ojú ọjọ́ yí padà torí láti inú gẹ́gẹ́ yìí la ké pè ọ́ Olúwa kò síbi tó ṣe jẹ́ kí etí rẹ kó tẹ́sílẹ̀ sóhun ẹ̀bẹ̀ táwọn wí àti táwọn sọ lọ́wọ́ yìí mo wí gbogbo ẹni tó rìn ìránṣẹ́ lọ ìrìn àjò alẹ́ má bọ̀ gbogbo èèyàn tó rìn àjò lórí ọ̀run kó palẹ̀ tiẹ̀ náà mo wá gbàdúrà fún gbogbo tó fi sílẹ̀ lórúkọ Jésù ọwọ́ ọ̀bàjẹ́ ò ní kankan nù gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá tó yẹ ń ya fídíò bóyá ṣùgbọ́n kan ìṣẹ̀lẹ̀ bí kò ní ṣẹlẹ̀ lé yín mo wá gbàdúrà fún gbogbo ẹ̀yin àbúrò lórúkọ Jésù ọfà yóò ní báyìí a fẹ́ lọ gbé ọ sí yàrá àkẹyìn rí àwa náà ń bọ̀ ń bẹ́ ìjókòó èmi tí mo gbàdúrà ó lè dalẹ́ kán ní pásítọ̀ yẹn àwa fẹ́ gbé ọ sínú yàrá àkẹyìn báyìí mo wá gbàdúrà ibi tó bá ti kù wọ nìkan àwọn áńgẹ́lì tó máa ń bí ìyẹ̀lérè béèrè tí máa ń dà béèrè òun wà ní ìsìdáhùn sàárà
Ọlọ́run yóò gba ààbò rẹ. Ó ti rí bẹ́ẹ̀. Ó ti ṣe bẹ́ẹ̀. Yéṣu Olúwa. Olùsọ máa ti lọ. Yẹ kí wọ́n lókun. Olùsọ máa ti lọ. Máa yí padà. Olùsọ. No, báyìí náà. Olùsọ. Orí ẹ̀ wà báyìí. Olùsọ. Orí rẹ̀ máa wà báyìí náà. Olùsọ. Olùsọ máa ti lọ. Báyìí lẹ́kọ̀ọ́ wà. Báyìí lẹ́kọ̀ọ́ wà. Báwo lè fẹ́ gbé báyìí? Ẹ kí wọ́n máa lókun. Ó yẹ wọ́n lókun. Olùsọ máa ti lọ. Olùsọ ti lọ dọ́kọ̀. Olùsọ ti lọ. Olùsọ ti lọ. Olùsọ máa ti lọ. Olùsọ máa ti lọ. Olùsọ ti lọ. Àti sùúrù yọ. Yé Olùsọ ti lọ. Ṣẹ́gun. Olùsọ ti lọ. Olùsọ ti lọ. Olùsọ lọ. Olùsọ ti lọ. Ó yẹ yẹ. Olùsọ ti lọ. Olùsọ ti lọ. Gbogbo náà. Àwọn àbúrò tó kú dà. Ìtàn ẹ̀jú tó bá wọn. Àwọn àbúrò tó kú dà. Àjọ sábà yìí kò bá mi nílẹ̀. Àjọ sábà yìí kò bá mi nílẹ̀ lọ. Àjọ sábà yìí kò bá mi nílẹ̀ lọ. Sọ́bẹ̀ yẹn gan kó pé méjì. Ẹ rí, ṣé mo fẹ́ méjì ní kòkó méjì? Ẹni mi assist ẹ. Ní ọ̀gbẹ́ náà. Ṣẹ́gun dà. Àbúrò kèlè. It's raining.